Ṣadé kí n gbé ọjọ́ ìbí ẹ̀ ti gbé. Mo lọ mọ ìdí fún sí báyìí. Hello Ṣadé bólú wa wálé ló sábà ń fẹ́ rí ẹ̀ ọ̀ọ́ wà ok má pẹ́ o. Ọmọlúwàjú mo ti ní wà ní. Ayé mi tèmi bá mi. Fẹ́ bèèrè lọ́wọ́ ẹ̀ kí èso ìyá ìbí ẹ̀. Ṣé ọjọ́ bẹ́ẹ̀ jẹ́? Ọjọ́ tó bí ẹ ọjọ́ ìbí ẹ̀. Ọmọ oṣù kejì ni mi February 29. Ní kí ni? Ọjọ́ tí ya mi bí. February 29. We do keep quiet. Ó ní ká yẹ kán fi sí báyìí o. Ó sọ fún yẹn ìgbà yẹn má tó fẹ́ bí ẹ. Mo ní ìyé obìnrin rọ́jù lẹ́kọ̀ọ́ di máṣe wọn lójú wọ́n yìí. Lọ́jọ́ máa ti gbọ́ lóhùn. Ó dà wọ́n ó lọ bí February 29. Báwo máa ṣe lọ́jọ́ ìbẹ̀rẹ̀ sí? Mi ò mọ̀. Ọ̀sùn bí báwo máa ṣe fẹ́ bí ẹ? Ìyókù dọdún tó ń bọ̀ nìyẹn lọ tó bá tún bọ́ sí kìíní. Sẹ́mi lọ́lọ́run tí mo ní kó ṣú náà sí. Ṣé jẹ́ sọ. Báwo ṣe fi next year ṣó ti yẹ mo máa ń sọ fún ẹ mo ń sọ fún ìyá ẹ náà ìgbà tó fẹ́ bí ẹ mo ní kó máa yẹ kó jábọ́ tó báyìí kó fẹ́ jábọ́ báyìí ní mọ̀ ó sọ òun òun ṣe orí gbogbo ẹ nísìn kó ẹ lọ jẹ kó lè bẹ̀ mí náà jẹ́ kó lè bẹ̀ mí mo sọ fún ìyá ìgbà yẹn bá tó fẹ́ bí tó bẹ́ẹ̀ bá ti mú ẹ tó bá ti mú ẹ mú aṣọ kò fi sórí ẹ pa ó sórí ẹ tẹ́gbẹ́ tó yẹ kó ló fẹ́ kó fẹ́ kojú kó jáde sótọ́ iná mọ́ bẹ́ẹ̀ tí irú ọmọ mo wá ní sórí ọlọ́run mo lè jìyà lórí àwọn ọmọ yìí.